Yínká TNT náà máa ti ganu sọ̀rọ̀ tí ń lọ ọ̀rọ̀ Robert Akpan àtìyàwó rẹ̀ Máyọ̀wá eléyìí tó fi ilẹ̀ torí pé ẹ̀ẹ̀mejì ló lágbára ṣùgbọ́n Máyọ̀wá ó fẹ́ kó máa ṣe tàtàtà ní gbogbo ìgbà kí wàá ní Yínká TNT sọ implain tí Yínká TNT sọ fún yín tí ẹ bá ti gbọ́ tán ń padà wá ń wà ṣàlàyé àwọn nǹkan kan fún yín torí pé dọ̀dọ̀yọ̀ ni Robert Akpan o ẹ̀yin ọkùnrin ẹ máa náwó ìyàwó yín dáadáa o ẹ máa gbọ́ wọn lójú lẹ́yìn ẹ má jẹun ó sinmi ẹ máa dàbò lálẹ́ ẹ máa dàbò lọ́sàn-án ẹ máa dàbò lóru tó bá tún dìdájí ńkọ́ ẹ tún dàbò ìgbà tẹ́ ẹ bá yìí dàbò bóyá ó bá ṣe wá ráàyè fún ọkùnrin míì ìmọ̀ àwò ẹ jẹ́ ń gbé Yínká TNT wọlé mò ń padà bọ̀ ẹ má ì lọ ibì kankan ẹ má gbàgbé ẹ subscribe kẹ́ ẹ share fídíò ọkùnrin ọgbọ́dọ̀ yá dọ̀dọ̀yọ̀ mò ń bọ̀ náà ẹ̀yin bí amáyé ẹ bá ń sàmì àdúrà o a ò mọ̀ ní bí dọ̀dọ̀yọ̀ lọ́mọkùnrin àti lọ́mọbìnrin ṣe pé kò dáa kéèyàn ó bí dọ̀dọ̀yọ̀ lọ́mọ. nítorí wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹ̀mélòó lòun do ó ní once I do 2 times I'm okay I don't ṣe kíní kan ọmọ tí kò bá ṣe pé ọkùnrin ló gbà balẹ̀ nídìí ẹ̀ mo sọ fún yín pé ẹ mọ ibi tó ti ń bọ̀ ẹ mọ ibi tó ti ń bọ̀ ẹ mọ bóyá owó oko kúnbòkúnbò ló ń dó ẹ mọ bóyá owó oko tínrín ló ń dó ọmọ tó ti máa dùn oko tó máa ń bèrè pé ṣé o máa ń dé I don't know I do 2 times Lord look after go and look after your gbòòlà bọ́ tí wọ́n ní bọ̀ lady yẹn padà fẹ́ tó ń lùlù ẹni tó ń lùlù gbùrùgbùrù tó wà lẹ́gbẹ̀ẹ́ mi ó máa lù bóyá tattoo ò ṣe Robbie not by tattoo mọ̀bọ́dọ́ kò ṣe it's not by kissing obo ìlú Máyọ̀wá bó ṣe ń jó tí ò tiẹ̀ wà rìmọ́sù ó ṣò wípé ó ti wà lábẹ́ oko tó dáa bọ̀bọ́ yẹn ń do dáadáa bọ̀bọ́ tó dẹ̀ ń lu gbogbo ìlú yẹn á máa lùbò gidi ní á lùbò ya torí agbára tó fi lùbò kéré ìsò tí pé 48 tí o kú ẹṣin tó ṣí náà ní ṣe é dáadáa á hàn fún dìyí ṣe bro 2 times I'm okay you are okay but ṣé Máyọ̀wá wà okay. ẹ já kọ́kọ́ jọ bira wa ṣé torí pé Robert Akpan ṣé torí pé kò mọ̀ gbà sí fún Máyọ̀wá dáadáa ló fi fílẹ̀ ni àbí torí pé kò nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀yin èèyàn mi nílé ẹ jẹ́ n wá mú analysis náà lẹ̀ fún yín kó yé yín yékéyéké torí mo mọ̀ pé ó dàbí ìgbà pé ọ̀rọ̀ náà kò tí ì yá wọn kan ṣe rí Robert Akpan ọmọ ìlú Calabar ni táwọn èèyàn lérò pé àwọn ọmọ ìlú Calabar wọ́n mọ̀ èèyàn gbọ́ dáadáa kí ló wáá ṣe Akpan bóyá àwọn obìnrin wọn nìkan ni wọ́n sì mérí orí bẹ́ẹ̀dì ṣe o àlọ́ ọbẹ̀ lónìí ìgbà tí Máyọ̀wá tó tòsí Akpan ní orí ẹ̀rọ ayélujára Akpan wá lọ kó bá Máyọ̀wá nílùú Èkó ẹ máa gbọ́ mi dáadáa o kẹ́ ẹ lè mọ ìtumọ̀ tí mo fi pè ń dọ̀dọ̀yọ̀ o torí pé ó dijú mágbárí ó jẹ́ kí ìfẹ́ kó fọ́hùn lóru tí ìfẹ́ gan bá tiẹ̀ tí èèyàn bá tiẹ̀ sunkún gèèyàn máa ń ríran ni tí èèyàn bá nífẹ̀ẹ́ èèyàn gan àwọn sáìn kan wà tó yẹ pé tí èèyàn bá ti rí èèyàn ó ti mọ̀ pé kò sọ́nà bí gbogbo ẹ̀ pátá ni Robert Akpan ló Ọlọ́run fi hàn án ṣùgbọ́n orí tí ó jẹ̀ kó tí wọ́n bá jẹ gíláàsì yóò tún wind down. ṣé ẹ rí nígbà tí relationship wọn pé 2 years ní ọ̀rẹ́ Máyọ̀wá àti Máyọ̀wá ni wọ́n ti jọ chat ní Máyọ̀wá ti fi hàn ló ti disclose fún un pé òun ò nífẹ̀ẹ́ Robert Akpan pé ó tiẹ̀ ti sú òun pé kò mọ̀ọ́yàn gbámú lórí bẹ́ẹ̀dì pé súkẹ́súkẹ́ ní mọ́ ṣe kì í wá tún ṣe pé súkẹ́súkẹ́ lásán pé àbágbépọ̀ àwọn àti ẹ̀gán tiẹ̀ ti sú òun látàrí pé òun lọ kó bá nílé rẹ̀ òun ní ń fún un lóúnjẹ òun ní ń fún un lómi òun ní ń ra sọ́ọ̀sì lọ́rùn ẹ̀yìn òun nígbà náà ẹ wá mọ ohun tó ṣe tẹ́yìn náà fi mọ̀ pé dọ̀dọ̀yọ̀ ni Akpan sì tún lè pè ń dọ̀dọ̀yọ̀ ìfẹ́ ló fọ́ lójú ṣùgbọ́n ó kù díẹ̀ káàtó ìgbà tí Máyọ̀wá tó wá rí chat òun àtọ̀rẹ́ Máyọ̀wá yẹn ǹjẹ́ lẹ́ẹ̀ jẹ́ mọ̀ pé kò bí léèrè ṣé mọ̀ pé téèyàn bá tiẹ̀ tún wá bí ká pé kò bí ṣé bí wọn náà ó ti mọ bẹ́sẹ̀ rẹ sọ̀rọ̀ díẹ̀díẹ̀ ó ti mọ̀ pé àti ẹ̀ ti náwó lé obìnrin bẹ́ẹ̀ lórí ó tiẹ̀ ti kọ́kọ́ dópin ò lè náwó lé lórí ìwọ náà ò sì lè fẹ́ tó bá ti jẹ́ pé ẹ ti ṣe wedding kan tẹ́lẹ̀ gan ìwọ gún tètè lọ máa wá ẹlòmíín ta tí wọ́n gan ọmọ ṣe kí ni o tó ọmọ yìí pé o ti lójú mi ń ta
ṣẹ́yìn náà mọ̀ pé Máyọ̀wá ó ti sọ fọ́rọ̀ rẹ̀ bóun ò nífẹ̀ẹ́ Robert Ekpon mọ́, pé kò tiẹ̀ mọ̀ọ́yán gbámú lórí bẹ́ẹ̀dì, pé súkẹ́súkẹ́ ní máa ṣe, bóun ò tiẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ mọ́. Ẹ wá mọ tí Máyọ̀wá ṣe ni mo fi sọ wípé kò yẹ kéèyàn gọ̀ débẹ̀ òun, kò yẹ kọkùnrin ọgọ̀. Ó wá pe ọkọ rẹ̀ jókòó, ó ní òkú ti sú òun, bóun fẹ́ lọ ìlú èbó, òun fẹ́ káwọn lọ sílùú èbó, òun fẹ́ káwọn relocate tí wọ́n ń pè ní japa. Ìgbà tí ó wàá sọ wípé ta ni ó kọ́kọ́ lọ́nà àwọn méjèèjì, ó lóun ó kọ́kọ́ lọ ìlú èbó, tó jẹ́ pé tóun bá ti lọ ṣèwé lẹ̀, òun ó wá mú ọkọ òun. Ẹ má bá mi ká lọ. Ó wá ní láti gbàwé ìgbélú, òun ó ṣe arrange marriage fún ọkùnrin míì lọ́hùn kó tó di pé òun rí ìwé ìgbélú gbà. Lẹ́yìn ìgbà tóun bá ṣe arrange marriage, lòun ó wá ṣẹ̀ṣẹ̀ divorce ẹni tóun bá ṣe arrange marriage, òun ó wá fi eléhùn wá mú ọkọ òun. Ẹ̀yin náà gbọ́, ẹ̀rí pórùn létí àbí òrùn létí tiyín ni. Ó sì tún gbà sí lẹ́nu pé tó bá ti dọ̀hùn kó ṣe arrange marriage pẹ̀lú ọkùnrin mi. Ẹ wá mọ tó wá fọ́nì ń bẹ̀ jù ni pé ìgbà tí Máyọ̀wá wà lókè òkun ní ọ̀nà tó ṣí fún Robert Ekpon ló tó di pé ó ń ríṣẹ́ gidi ṣe nílùú Èkó. Iṣẹ́ tí wọ́n ń ṣe látàrí pé Ọlọ́run sì bá a ṣeun, kò níyà kò ní bàbá, àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà ti wà òkè. Gbogbo owó iṣẹ́ tí wọ́n ń ṣe ó wá di àrùdànù bí ẹrù tìpà. Ó tún wá ń sẹ̀ǹdì owó ní náírà, ó tún ń sẹ̀ǹdì ẹ̀ sókè òkun fún Máyọ̀wá ní dọ́là. Ìgbà tí ó bá wá sẹ̀ǹdì 100,000 tí ó sẹ̀ǹdì 200,000, ìgbà tí èèyàn bá convert ẹ̀ sí dọ́là yóò mọ̀ jẹ́ bí $100, $200 yóò wà ní òṣètò. Ó ní níjọ́ tóun sẹ̀ǹdì 1 million sí, kódà ọkàn wò báyìí ni ó sì ṣe thank you. Ṣé ká wá sọ pé ntí Yínká TNT sọ ìdí ẹ̀ ni Máyọ̀wá ló fi jápa mọ́ Robert Ekpon lọ́wọ́, pé torí pé kò mọ gbé òun débẹ̀débẹ̀, kò mọ náwó yẹn kó náwó dẹ̀ kó náwó ya, kó náwó káwó sì mọ mí fúkẹ́. Ṣé ká sọ pé náà ló fà á? Torí ńgbà míì ẹ̀ ní mọ tọ́bìnrin fẹ́ o. Torí mi náà ti ń rò pé kó má jẹ́ wípé ó fi style ó fi jápa ni. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin tún mọ̀ràn wò, ẹ mọ ẹjọ́ dá, a sì mọ̀ wípé inú ayé náà láyé wà. Eléyìí ò ṣẹlẹ̀ rí, a fi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni. Kí lẹ̀yin lérò pọ̀ fà gan tí Máyọ̀wá tó fi wá lo Robert Ekpon tó bá hùn kó tó wá di pé wọ́n wá túká lẹ́yìn 11 years? Ẹ drop comment kẹ́ subscribe sórí YouTube channel wa.